papọ̀. Tá a fi ń kọ èdè. Àyè tí wọ́n pè ní àgbẹ̀dẹ lédè Yorùbá nínú orúkọ tó ń pè lédè Òyìnbó tí wọ́n mọ̀ pé ibi tí wọ́n ti ń rọrin kí lè pè bàbá blacksmith ọ̀tọ̀ wọ́n ti ní náà lẹ ti gbọ́ yẹn ẹ dàgbọ́n fún àǹfààní àwọn tó bá fẹ́ ra àwọn nǹkan báyìí ǹjẹ́ ẹ ní nọ́mbà tó ní kọ̀ọ̀sán tó tó ń tẹ̀ ògbó nílé alágbẹ̀dẹ olóòtú ẹ máa wù ní dáadáa ìyẹn nínú ìgbésà kíkẹ́ náà wáyé nípa ìtẹ̀bá láǹfààní ìyẹn àjò àbẹ̀rẹ̀ tí ọ̀gá fún ọmọ ara orí sí ìjọba àwọn ọ̀wájú kí ní ẹni àwọn tó ẹgbùsẹ́ man ìlàpọ̀ ẹbá tọ̀kẹ́ lọ́wọ́ yìí ọmọ sàkílò ní pátápátá jáde Ghana ìlú Ṣakí la wà tẹ́tọ́ sí wa. A ti wà ní ìlú Ṣakí láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí ó wà ní àgbẹ̀dẹ nínú àwọn iṣẹ́ tí àwọn èèyàn wa ń ṣe nílẹ̀ Ṣakí tó jẹ́ àwọn nǹkan ìṣẹ̀ǹbálẹ̀ tá à lè gbàgbé gbogbo ẹ̀ la máa dé pátápátá. Eléyìí wọ́n pè ní àgbẹ̀dẹ yìí tí wọ́n ti ń rọ ọ̀kọ́, rọ àdá, rọ gbogbo tí wọ́n tún pè ń pàkúté ní ilẹ̀ adúláwọ̀ pátápátá. Àwọn bàbá wa wà ṣàlàyé fún wa orúkọ tí eléyìí jẹ́ eléyìí ni wọ́n pè ní pàkúté tí wọ́n fi ń mẹ́ran. Bẹ́ẹ̀ ni a fẹ́ wọnú àgbẹ̀dẹ ló báyìí láti lọ pè láti lọ kí àwọn bàbá bẹ̀ tí wọ́n sì ń kí àwọn alágbẹ̀dẹ. Abraham rẹ̀ àwọn kan tó ń kí àwọn alágbẹ̀dẹ. Báwo ni wọ́n ti ń kí alágbẹ̀dẹ àti mọ́tẹ́ tó ń wá lójú ọgbọ́n? Ó dà sí àti wálé. Ẹ̀yin tẹ̀ wá létí ẹ̀rí tó jẹ́ àgbẹ̀dẹ rí ibi tí wọ́n ti máa ń rọ ọkọ́ tí wọ́n ti ń rọ àdá. So wọ́n ní kíkí ni wọ́n máa ń kí àwọn alágbẹ̀dẹ láti pé àròyé o àròyé o kíkí wọ́n lè kí alágbẹ̀dẹ. Báwa àròyé o. Bàbá wa àgbẹ̀dẹ tí wọ́n pè wá. Ṣé bàbá wa ẹ̀rọ kí ni wọ́n pe ilé ìní ọ̀dọ̀ àwọn alágbẹ̀ẹ́ àkànmọ́lẹ̀ èyí tí ẹ fi yìí nìsín kí wọ́n kò ọmọ
eléyìí o kí ni wọ́n ń pè é pàkúté. ìhà wo ni àgbẹ̀dẹ àti Ògún ni wọ́n kọ síra wọn. wọ́n ní Ògún lọ́lọ́run gbọ́ yín Ògún lọ́lọ́run irin lọ́rọ̀ ayọ̀. ṣùgbọ́n tó wá fi ra ti alágbẹ̀dẹ ní kìkì àjà báwo ni wọ́n ṣe kì í torí alágbẹ̀dẹ sì fi wọn. ẹjẹ bá ń dìde ẹ̀dá fún káwọn èèyàn ló lè rí àwọn ọmọ tó abafẹ́ pè àwọn ìbéèrè kan tí tó báwo ni wọ́n ṣe kí alágbẹ̀dẹ. ní sókè ẹ̀rọ bí ní ṣe ẹ wo orí mi ò mọ̀ owó kó dáa mo ti lọ àgbà kí ni wọ́n pe ẹ̀wì oríṣi mélòó ni ẹ̀wì yẹn. lórí àtijọ́ èyí tó kù lọ́wọ́ báyìí ní sinmi káàbí òrè táwọn ọ̀gbẹ́lẹ̀ ó kú ní ìlú náà torí mo mọ̀ pé ẹ̀wù rí aláwọ̀ wà. ẹ̀wù náà ni ẹ ṣeun o bá wa inú mi dùn pé ilé iṣẹ́ láti wá bá yín a dẹ̀ rí àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ náà máa bèrè pé ẹgbọ́n wo náà tún wọ̀ lọ yìí o kí ni wọ́n ń ṣe níbi ilé mo ráwọn nǹkan kan níta tí mi rí ẹ̀dá pé wá sí orúkọ rẹ̀ fún mi. wọ́n àti ẹ̀rí rí ṣé gbogbo àwọn nǹkan tí àdúgbò ló sì jáde lẹ́nu eléyìí lè pè ní pàkúté pàkúté. kí lè korúkọ yìí pàǹfà pàǹfà pàǹpẹ́ gòjé lélẹ́yìn ẹ̀yìn tẹ̀ rí ní Ghana gòjé. àwọn eléyìí láti lè ṣe àwọn ọbẹ̀ yẹ jẹ́nẹ́rà tí kò wá dáhùn dáadáa ẹ̀sùn ẹ̀yìn rẹ̀ eléyìí kọ́. eléyìí yàtọ̀ sí eléyìí sí báyìí wọ́n á máa lò láti fi ilẹ̀ tó bá lè ṣùgbọ́n ọkọ́ náà ní gbogbo àwọn tẹ́ kó sí ọkọ́ ó yàtọ̀ sí ilé ọkọ́ ìrọ̀kọ̀ tí wọ́n fi ń kọ ebè ọba mi. ẹ̀yin èèyàn mi pátápátá iléeṣẹ́ tá a wà ní ibi tí wọ́n pè ní àgbẹ̀dẹ lédè Yorùbá nínú orúkọ tó ń pè lédè Òyìnbó tí wọ́n mọ̀ pé ibi tí wọ́n ti ń rọrin kí lè pè bàbá blacksmith tó wọ́n ti yí náà lẹ ti gbọ́ yẹn ẹ dàbọ̀ fún àǹfààní àwọn tó bá fẹ́ ra àwọn nǹkan báyìí ǹjẹ́ ẹ ní nọ́mbà tó lè kọ̀ọ̀sán tó kí ó fẹ́ Ògìdìgbò nílé alágbẹ̀dẹ olóòtú ẹ máa wù mí dáadáa. nílùú Ṣakí. Ògìdìgbò nílé alágbẹ̀dẹ ní Ṣakí ibẹ̀ láwà tí wọ́n ti ń rọ àgbẹ̀ òjà oko ìyẹn nínú ìlú Ṣakí ibẹ̀ láwà yìí nípa ìtẹ̀bẹ́ láǹfààní ìyẹn àgbẹ̀ àbí ẹ̀yìn tí ẹ̀ bá mọ orúkọ rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ọkọ́ tí wọ́n fi ń kọ igi eléyìí ni ọ̀bẹ eléyìí ni àáké tí wọ́n fi ń la igi bẹ́ẹ̀ ni eléyìí ni wọ́n máa ń lò nígbà kan tí wọ́n fi máa ń kọ ọ̀pẹ àbí tí wọ́n fi máa ń dẹ́ wọ́n ní tí wọ́n fi máa ń já kókò àbí wọ́n já ráìsì eléyìí ni wọ́n fi ń pa ẹran bóyá ọ̀yà àbí òkété anítìtẹ́tì anítìgalà anítàgbọ̀nrín àwọn eléyìí ni wọ́n fi ń pa gbogbo tó bá jọ mọ́ ọ̀yà àbí òrẹ̀ àbí nǹkan bí ẹtì sí tí ò lè pa eléyìí ni pa òfin bẹ́ẹ̀ ni kódà tó lè pa onírànà
láǹfààní ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ sí nọ́mbà tẹ́ máa pè wọ́n sí òun náà ni wọ́n ní 081 43 70 90 11 ẹ bá rẹ̀ kọ́lẹ̀ wọ́n sí 081 43 72 93 11 ọlọ́run ìgbà ẹ bá adágún wọn fún orúkọ mi lẹ́ẹ̀kọ́ fún orúkọ mi nígbà tó orúkọ ilẹ̀ ti gbọ́ yẹn o Ṣakí wà sọ̀dá ògún Alagbede yẹn ní Ṣakí ní àdúgbò tá à ń pè ní Òkìgbó tán ẹ̀ṣẹ̀ àdúgbò àmàlùkà.